Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Bí a kò bá lè gbé lápapọ̀, ṣe bó yẹ ká lè dá dúró. Ká jáwọ́ nú àpọ̀n tí kò yọ, ká tètè gbómi lákàná. Iléyá o, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Mo kí yín o ẹ̀yin màmá wa àti ẹ̀yin bàbá wa ẹ wà ní orí platform yìí àti àwọn other platforms sí ọ̀rọ̀ Nàìjíríà àti ìyà tó ń fi ń jẹ àwọn ọmọ Yorùbá àtàwọn ọmọ Ìgbò tó ń ká lára gidigidi gan. Ṣe rí àwọn òyìnbó pàápàá ló sọ pé heaven helps those who help themselves. Ọ̀run á dìde láti ran àwọn èèyàn tó ń ṣetán láti ranra wọn lọ́wọ́. Òun ni ìtumọ̀ òyìnbó yẹn. Ṣé rí tá a bá jókòó onígbàgbọ́ lèmi o èmi náà máa ń gbàdúrà gan o. Ṣé rí tá a bá ní ká jókòó ká máa gbàdúrà ká máa pe àwọn tán ti ṣe tí wọ́n kọjá, àwọn tá à ń pè wọ̀nyí àwọn òrìṣà wa, àwọn baba ńlá wa, àwọn ti jàjà tí wọ́n kọjá, wọ́n ti ṣẹ́gun, ọwọ́ wa ló wà báyìí. Ṣé tá a bá ní ká máa gbàdúrà ká máa pe ẹ̀mí wọn lájẹpá wa pàápàá dìde. Ọlọ́run má jẹ́ kó jẹ́ pé a kàn ń ṣàtótónu lásán ni o. Ẹ wo àwọn àwòrán méjì tí mo fi hàn sókè yìí díẹ̀ lẹ́sẹ̀ rí yẹn o. Odidi ọjọ́ 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ní gbogbo aráàlú pátápátá fi dìde. Mo máa ń sọ mọ́tò kankan ò lè rìn. Sójà wo ná bí ire tó fẹ́ yìnbọn sáwọn èèyàn wọ̀nyí. Àyín náà lẹ máa ń palówe pé àìrìnpọ̀ ejò ló ń jọ ọmọ ejò níyà. Tá a bá pe protest téèyàn 200 100 bá dìde tán gbé bánà lọ tán kọrin sójà bá dé tó bá dàbọn bolẹ̀ àbí bá ti rí àwọn mọ́tò wọn ńláńlá tó ní ká kú ṣe tó ti sá wá gbolé protest yẹn tó ti dópin nìyẹn. Ṣùgbọ́n tí àwọn èèyàn bá dìde báyìí ìyà tó dẹ̀ ń jẹ wọ́n nílùú yìí kò jẹ wọ́n tó ti wà nílẹ̀ Yorùbá. Ní tó kàn ṣẹlẹ̀ ni pé hurricane ṣẹlẹ̀ torí pé àwọn náà ń kówó jẹ nílùú yẹn gbogbo wáyà náà wá já wọn rí iná ìjọba lò. Ohun tó fà tán fi dìde nìyẹn o. Tẹ́ bá débẹ̀ nísìn wọ́n pẹ̀lú ẹni Puerto Rico wọn ló sá wá sí Amẹ́ríkà. Ṣùgbọ́n nísìn gbogbo wọn ti sápa wọ́n ti padà lọ sílé torí wọ́n ti tún lù wọn ṣe wọ́n ti tún gbogbo ẹ̀ ṣe. Aláti ṣe ló máa ti ṣe ara ẹ̀ṣẹ̀ rẹ̀. Èmi ò ní pé ká wá máa gbàdúrà ká máa pe Ṣàngó ká máa pe Èṣù láàlú ká máa pe Ọbàtálá kó wá gbà wá o. Kí làwa gangan ti ṣe fúnra wa. Tá a bá ní ká ṣe protest nísìn ọkọ mi má jáde o ò tí ì bímọ o ò tí ì lọ́kọ o ò tí ì níyàwó o ò tí ì gbé nǹkan rẹ̀ ṣe o. Ta ló lè gbé nǹkan rẹ̀ ṣe nínú ìjọba tá a ní ní orílẹ̀-èdè yìí nísìn? Ta ló fẹ́ gbé nǹkan rẹ̀ ṣe nísìn? Níbo ló nǹkan rẹ̀ náà ti fẹ́ wá? Àfi àwọn tó ń gbé nǹkan rẹ̀ ṣe làwọn tó ń jí owó, àwọn tó ń lo ipò agbára, àwọn amúnisìn, àwọn gbogbo wọn. So ní ká gbébọn ká gbé àdá bá ṣe máa ń sọ ṣùgbọ́n tí gbogbo òlú dìde pátápátá tí mọ́tò ọlọ́pàá wo ló fẹ́ rìn inú eléyìí, mọ́tò sójà wo ló fẹ́ ráyè rìn inú àwòrán tẹ̀ ń wò lókè yìí. Àwọn gan-an máa pè wọ́n l'Àbújá pé ó ti dójú ẹ̀ o. Ojú wíńdò làwọn ará bí yẹn máa gbà sá jáde kán tó wá fún wọn mọ́fíìsì kan tó pa wọ́n dànù. Tán bá lè rápálá dé airport wọ́n máa sá lọ ni wọ́n máa fìlú lẹ̀ fún wa ní. Tá a bá ti dìde lógun lọ́gọ̀ báyìí èmi ò mọ nǹkan tá a lè ṣe o. Gẹ́gẹ́ bí ẹ̀mí Ọlọ́run ti ń bẹ̀ mí sọ̀rọ̀ o. Gbogbo ibi tán ti jàjàgbara tán ti yege àwọn aráàlú ló dìde pé ó ti tó gẹ́ o. Ó tó gẹ́ ṣùgbọ́n pé kóníkàkú ká máa ṣe protest. Àwọn tó ń dín àkàrà sí ń dín àkàrà, àwọn tó sì ṣí ṣọ́ọ̀bù sì ń ṣí ṣọ́ọ̀bù, àwọn tó jẹ́ jókòó sílé pé ńgbà tán bá parí ẹ̀ tán eléyìí ẹ máa kanlẹ̀kùn oníkàlùkù ní bọ́ síta. Ẹ máa kanlẹ̀kùn ẹni tí ò bá lè rìn wọ́n ẹni tí ò lè rìn kó ní kán gbéhùn. Àwọn nǹkan tó lè gbà wá sílẹ̀ nìyí o. Ẹ jẹ́ ká tún máa mọ báyìí fẹ́ ṣe pẹ̀lú àdúrà wa. Bá a ṣe ń gbàdúrà náà káwa náà kan ṣe nǹkan tó òyìnbó máa ń pè ní determination. Gbogbo nǹkan tá à ń ṣe kí ni Yorùbá gan pè ná ìjàgbara. Wọ́n á sọ pé ìfàdúrà gbára. Wọ́n á sọ bẹ́ẹ̀ o ìjàgbara là ń jà. So ibo ni ìjà wa gan wà?
ẹ̀yin ọmọ Yorùbá gidi níbo ni ìjà wa wà? Nǹkan tí mo fọ̀n ní kèmí náà kí n tún sọ wọ́n bá díẹ̀ náà nìyẹn. Gbogbo àná ló ń ká lára tá a lè sùn tá a ń bẹ Ọlọ́run lọ́sàn àti lóru, ṣùgbọ́n bá ṣe ń bẹ Ọlọ́run náà pàápàá Ọlọ́run á ló wà lọ́wọ́ yín. A gbọ́dọ̀ dìde ni, a gbọ́dọ̀ dìde, a gbọ́dọ̀ jàjàgbara yìí. Tá a bá dìde lógun lọ́gọ̀ báyìí, tí sójà gan bá dé gan, àwọn gan wọn á gbára wọn sọ̀rọ̀ lórí walkie-talkie pé eléyìí ju agbára wa lọ. Ẹ gbà mo sọ fún yín, mélòó lẹ fẹ́ pa nú àwọn èèyàn tẹ́ ń wò yìí? Mélòó lẹ fẹ́ pa? Ẹ fẹ́ pa 1,000, ẹ pa 1,000 ẹ̀ tí pa kankan. Àwọn èèyàn tó dúró bí they almost a million. So ẹ jọ̀ọ́ ẹgbẹ́ ẹ̀yin èèyàn wa, ẹ máa jẹ́ ká wa náà ká máa palẹ̀ ọkàn wa mọ́ o. Ká dẹ̀ mọ nǹkan tá a bá fẹ́ ṣe lórí ọ̀rọ̀ ibi tọ́rọ̀ lọ. Àwọn ará bí ò ní kúrò o, àwọn ìjọba yóò ní kúrò o, wọn ò ní kúrò o, ẹ̀mí wa ò jámọ́ kankan lójú wọn o, àfi tá a bá gbára wa sílẹ̀ o. Ẹ ṣeun o.